Ìlú Ìṣẹ̀yìn nítorí tẹlẹ̀mù mọ̀ fún ìpèsè síta àwọn aṣọ òkè àtàwọn aṣọ ìṣẹ̀ǹbáyé mìíràn téyìí sì ti rí tayọ jíjẹ́ àṣà àtìṣe wọn tó fi mọ́ okòwò káràkátà aṣọ nìkan, ṣùgbọ́n tí pípèsè àwọn aṣọ òkè tó ń ṣàgbélárugẹ àṣà ohun ìṣe ilẹ̀ Yorùbá náà tó ti di òrìṣà tí wọ́n ń fojoojúmọ́ kúnlẹ̀ bọ báyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé ìlú Ìṣẹ̀yìn ọ̀hún ní ilé àwọn aṣọ òfì tá a tó mọ̀ sí aṣọ òkè téyìí sì ti ń wáyé bẹ́ẹ̀ láti ọ̀pọ̀ àwọn ìrandíran látẹ̀yìnwá. Láti àìmọye ọdún sẹ́yìn báyìí, àwòtúnwò tí àrímà lè lọ ní aṣọ òkè aláràǹbarà lára àwọn ènìyàn ní èyíkéyìí ìpéjọ àjọyọ̀ tàbí òde tó bá ń wáyé, pàápàá jùlọ láwọn ayẹyẹ bíi ìwúyè àti tóyè jíjẹ, ìgbéyàwó, àwọn àjọ̀dún, ìsọmọlórúkọ tàbí tìkómọ tó fi mọ́ ayẹyẹ ìsìnkú àgbà àtàwọn ayẹyẹ mìíràn tó ṣe pàtàkì ṣe kókó ní aṣọ òfì wíwọ̀ níbi ayẹyẹ máa ń farahàn níbẹ̀ bíi aṣọ ẹgbẹ́jọdá ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ máa rí aṣọ òfì láwọn ibi ayẹyẹ ọ̀hún lára àwọn ọkùnrin nínú agbádá, bùbá àti ṣòkòtò pẹ̀lú fìlà rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìró àti bùbá aṣọ òfì yóò máa kọ lálá lára àwọn ìyálọ́mọ pẹ̀lú sọ́ọ̀lù rẹ̀ lọ́rùn kó wa wọn. Bó ṣe máa ń nípọn lọ́rùn tó sì tún máa ń ṣàfihàn oríṣiríṣi àwọ̀ ló máa ń mú kí ẹni tó gbé sọ́rùn rẹ̀ kó dàbí egbin láwùjọ oge. Bó ṣe jẹ́ aṣọ òkè tí kò tilẹ̀ òkèèrè wá, aṣọ náà ló ti gbìyànjú láti máa bágbà mu láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn láwùjọ okòwò tó jẹ́ tàwọn aṣọ aṣaralóge. Bí ó tilẹ̀ jẹ́ pé kò fẹ́ẹ̀ níyì púpọ̀ mọ́ láwùjọ àwọn aṣọ tó gbajúgbajà tó ń wọlé wá láti ilẹ̀ òkèèrè torí wọ́n halẹ̀ dáadáa lójú ọjà aṣọ lásìkò yìí. Nínú èyí tá a ti rí brocade, damask, ankara àti àwọn léèsì láti ilẹ̀ China, ilẹ̀ Amẹ́ríkà, Japan, India tó fi mọ́ ilẹ̀ Malaysia. Gẹ́gẹ́ bí àjọ tó rí sí ojúlẹ̀já àwọn aṣọ ìgbàlódé World Integrated Trade Solution WITS ti wí, aṣọ òfì ló sì dúró déédéé síbẹ̀ pẹ̀lú iyì àti ẹ̀yẹ rẹ̀ lọ́rùn àwọn olówó ọlọ́rọ̀ tó fi mọ́ àwọn orí adé àtọrùn ìlẹ̀kẹ̀ gbogbo. Orílẹ̀-èdè Nàìjíríà ló ní ìpòǹgbẹ alágbára fún ìkówọlé àwọn nǹkan èlò eléyìí tí àwọn aṣọ òkè jẹ́ ọ̀kan téyìí sì ti ní ipa tí kò dára lórí aṣọ òfì eléyìí tá à ń pèsè rẹ̀ lábẹ́lé. Ní ọdún 2019, ẹgbẹ́ àwọn apèsè síta àwọn aṣọ nílẹ̀ Nàìjíríà NTMA ní orílẹ̀-èdè Nàìjíríà ló ná owó tó tó bílíọ̀nù $4 lórí ìkó àwọn aṣọ wọlé wá sílẹ̀ Nàìjíríà lọ́dọọdún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àbọ̀ ìwádìí àjọ tó ń rí sí ìgbéléwọ̀n NBS lẹ́ka okòwò ṣàfihàn ìgbésókè ìkówọlé àwọn aṣọ àtàwọn èròjà aṣọ lọ́dún kan sí òmíràn pẹ̀lú ìdá 62% tó jẹ́ láti bílíọ̀nù 52 náírà ní ìparí oṣù mẹ́ta àkọ́kọ́ ọdún 2020 sí iye tó jẹ́ bílíọ̀nù 1,198 náírà ní ìparí oṣù mẹ́ta àkọ́kọ́ ọdún 2021. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé wọ̀nyí làwọn ìyálọ́mọ lẹ́nu iṣẹ́ okòwò aṣọ tọ́pọ̀ wọn ò ní àǹfààní sẹ́kọ̀ọ́ mọ̀ọ́kà ni wọ́n ti ń forí wọn ṣe fọ́rùn wọn ṣe báyìí láti rí dájú pé aṣọ òfì ló padà bọ́ sójú ọjà sì tẹ́wọ́gbà káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ló jẹ́ pé lójúmọ́ tòní tó mọ́ àwọn aṣọ òfì ọ̀hún ní ìtàlọ́sílẹ̀ òkèèrè wọn ti ń wáyé lọ sáwọn orílẹ̀-èdè bíi ilẹ̀ Amẹ́ríkà, United Kingdom, Brazil, Canada àtàwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé.